Africa Content TV. Èsì mi jẹ́ wípé ará àtàwọn ọ̀gbẹ́ mi wọ́n gbé mi wá fún yín o, ara yín ni mí. And reason tí mo decide láti step up láti lọ fún Lagos State House of Assembly ni pé as lawyer mo ti practice law for 12 years. Àdèmọ̀ pé ní House of Assembly òfin lọ́nà ń ṣe ń bẹ̀. Òfin tó wọ́n ń ṣe láwọn ọbẹ̀ yẹn ló máa ń ba lórí gbogbo nǹkan tá à ń ṣe. Òun ló ń ba lórí àwọn ilé tá à ń gbà, ọjà tá à ń ṣe, hospital, gbogbo nǹkan pátá, every endeavour of human life. House of Assembly ló ti ń ṣe àwọn òfin yẹn fún wa lẹ́kọ̀ọ́. So as lawyer tí mo dẹ̀ wà well grounded nínú bó ṣe ń pass law as òfin, mo decide láti fi ara mi lẹ̀ láti lọ serve community wa ní Lagos State House of Assembly. Ọmọ kékeré ni mí, mo dẹ̀ mọ̀ pé tí mo bá ṣe dáadáa yẹn máa fún mi l'opportunity láti padà lọ láti lọ represent yín. Èmi yìí sì, èmi wọ́n máa ń lè sọ fún wa pé àwọn ọmọdé àwa ni leaders of tomorrow. But láti jọ enjoy tomorrow yẹn ò dé. Láti dúró kọ́ gbé tomorrow wálé wa lọ́wọ́ wọn ò gbé wa lọ́wọ́. So èmi yìí mo decide láti take bold step for myself and the other youth. At least ẹnikẹ́ni kan náà ló máa bẹ̀rẹ̀. Lẹ́yìn náà bá bẹ̀rẹ̀ lọ́la Bílíkì náà lè fi jáde, Sọ̀dí náà lè fi jáde. Àwa náà jẹ́ máa support ẹ̀ nítorí pé youth ló kàn. Mo mọ̀ pé a ti meet a lot of politicians kan ti sọ so many things fún yín. Níbi àwọn máa ṣe gbá, àwọn máa ṣàwọn tó hàn dẹ̀ ṣe. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín pé tèmi ò ní rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. Mo ti lọ up and down gbogbo constituency 2, mo ti gbọ́ lẹ́nu àwọn èèyàn. Mo dìídì sọ pé mo fẹ́ ṣe one-on-one engagement pẹ̀lú àwọn èèyàn fún ara mi ni. Kò lè fi pé nítorí pé mo fẹ́ support yín sìn ni mo ṣe ń ṣe kínní. Mo ní máa ní pé lágbára Ọlọ́run tí bá wọlé. Wọ́n sì lè wà láma máa ní sit down báyìí tá a máa sọ̀rọ̀ tẹ́ máa challenge yẹn àjọlọ́rẹ́kù yẹn. Nígbà ọlọ́rẹ́kù báyìí ṣẹlẹ̀ wọ́n bá àṣòfin báyìí náà. Ẹ̀ẹ́dẹ̀rí kankan sọ sí àárín yín lórí tẹlifíṣàn. Báyìí ń sọ ẹ dákẹ́ mi náà. So a máa ní àwọn nǹkan báyìí tẹ́ máa lè máa challenge mi. Ara àwọn nǹkan tí mo tún fẹ́ sọ ni pé tí bá dé House of Assembly kò ń ṣe retirement plan fún mi o. First time tí máa jáde politically lélẹ̀. So kò ń ṣe pé bóyá mo kàn fẹ́ jókòó bẹ́ẹ̀ mo fẹ́ lọ dákẹ́ mo fẹ́ lọ ṣiṣẹ́ ni mo fẹ́ lọ jà fún ẹ̀tọ́ yín ni. Mi ò ń ṣèyàn téèyàn bá máa sọ fún pé dákẹ́ lọ jókòó síbẹ̀ yẹn láíláí kò sí nǹkan tó jọ. Lọ́ọ̀yà ni mí, mo máa ń jà fún right àwọn èèyàn ni so anybody ò lè bully mi. Ara àwọn nǹkan tí mo ní ní manifesto mi tí mo fẹ́ ṣe, obìnrin ni mí, no woman no vote. Obìnrin ló pọ̀ jù níbí báyìí. Tàbá jẹ́ gbogbo àwọn èèyàn tó máa ń dìbò, ká má tọwọ́ fún wa, obìnrin ló pọ̀ jù. Àwọn agbọ̀gbọ̀n alágbára lọ́wọ́. Bẹ́ẹ̀ bá mọ́ ẹgbẹ́ sọ fún yín lẹ́yìn. Àwọn agbọ̀gbọ̀n la ní agbára yẹn lọ́wọ́. Ara wọn kọ́ sí ló máa ṣe. Àwọn obìnrin empowerment wa kẹ́ẹ̀wá iṣẹ́ ọwọ́ ó wà very important. Bí education ṣe wà important, iṣẹ́ ọwọ́ náà wà important. Because ọmọ tó bá lọ school tó bá mọ ohun dì. Even táwọn òbí ò bá sẹ́ẹ̀dì owó sí láti lé. Iṣẹ́ ọwọ́ náà wá fún opportunity láti kọ́ bí láti sustain ara ẹ̀ school. Tọ́lọ̀ bá tún gbà fún wọn láti school wọn á fi sẹ́ẹ̀dì sílé kan fáwọn ọ̀dọ́ àlẹ́. So iṣẹ́ ọwọ́ empowerment fáwọn youth ó wà very important. Education náà ó wà lára nǹkan tó wà important nínú manifesto mi. Ọmọ onífújì ni mí, bàbá mi ò kàwé, bọ́ mo kàwé. Mo ní opportunity láti wà níbí báyìí lẹ́yìn láti fẹ́ báyìí fún Lagos State House of Assembly. So tí bá dé bẹ́ẹ̀, education ló máa jẹ́ priority fún mi. Lẹ́yìn bá lọ opportunity láti get education, despite the fact pé bàbá mi ò kàwé, mo lè débi tí mo dé yìí. Lẹ́yìn náà bá dé bẹ́ẹ̀ tí èmi ò bá jẹ́ káwọn ọmọ tèyí náà kàwé, Ọlọ́run á dájọ́ fún mi àbí kò ní dá fún mi. Dá fún mi because ìwé ló gbé mi náà débi tí mo wà yìí. Then also everybody mọ̀ pé amúnudùn ni bàbá mi. Lágbára Ọlọ́run bẹ́ẹ̀ni náà bá wọlé bẹ́ẹ̀ni náà ṣe máa múnú mi dùn ní lágbára Ọlọ́run. So ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, ẹjọ́ ẹ support mi, ọmọ kékeré ni mí mo dẹ̀ máa gbọ́rọ̀. Lára àwọn nǹkan tí mo fẹ́ ṣe, mo tún ní support fún àwọn low income earners. Irú àwọn èèyàn tó ń ṣe organizer POS. Ọjọ́ kan wà tí mo drive ládùúgbò, mo wá fẹ́ gba POS, mo wá lọ bóbìnrin kan ní pé mo fẹ́ gba 50,000. Ìyá ẹ̀ wá sọ fún mi pé owó tó wà lọ́wọ́ òun ò tó 50,000 àmọ́ ẹ̀dẹ̀ ṣe mí. So àwọn nǹkan tèmi ti experience wọ́n lọ́wọ́ mi. Oyè yìí so àwọn nǹkan tí mo ti experience ẹ̀ náà ni màá fi make solution tí bá dé House of Assembly. So ẹjọ́ ẹ gba ọmọdé láyè. Ọmọdé ò tí ì wárí láti ṣe irú nǹkan báyìí. Ẹ gba ọmọdé láyè, ẹ jẹ́ kó ọmọdé ṣe. Lágbára Ọlọ́run, àwọn ọmọ tí yín náà tó bá fẹ́ jáde anybody ò ní sọ pé àwọn náà ti kéré jù. Wọ́n ní ló kéré jù. Tí Dámilọ́lá bá lọ lẹ́nu, ọ̀la náà àwọn ọmọ yín náà lè lọ fẹ́ ṣe wọ́n lè gba ẹni tì. Ṣé ẹjọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, ẹjọ́ ẹ support mi tó bá ti di primaries, tẹ́ bá
ẹ̀gbọ́n mo fẹ́ lo gbogbo àwọn opponents mi ni o mark tí mo fẹ́ fún mi. tó bá tiẹ̀ fẹ́ máa wọ́n ṣe fún wọn wọ́n máa ní máàkì ti pọ̀ ju